Wow. Today it's all about a wonderful man and one your láwùjọ Mr. Allen Ajibade. Every 11th of November it's your birthday. Happy birthday to you, sir. àṣé ṣàmọ́dún olókè ìgbọ́dọ̀ yàgò fún ọ ọmọ rẹ pàtàkì lọ́kàn sí mi lónìí o Kadija wọ́n pọjọ́ ìbí bàbá nǹkan lòún jẹ́ o òun pé bàbá Fẹ́nifẹ́re ni ọ́ àgbáyénímọ̀ràn lọ síwájú alálùbáríkò bí sì ni ọ́ pẹ̀lú wọ́n pẹ́ mọ́ wí fún ọ pé ó ṣọjọ́ ìbí rẹ lónìí o kò ní jẹ́ àṣegbẹ̀yìn ẹ̀mí gígùn pẹ̀lú balẹ̀ ọkàn lọ́fẹ̀dọ̀ yóò fi jí ìdí rẹ o Allen ọmọ Ajíbádé o bébí ọ̀fà lé baba tó bí ọlọ́mọ ẹ̀yin ni yẹ̀rọ ọ̀kìn ọmọ lọ́fà ọmọjọ́ lálọ́mí ọmọ abí ṣojú ọkọ̀ ìjàkadì lórí ọ̀fà ọmọ ìjàkan mojà lọ́fà ní lálọ́mí ó ṣojú koro nínú oko ìbáṣojú èbè bá làwọn. ńlẹ́ ọmọ pínrin ọmọ láre ọmọ gúnugún tí mo rí tí mo dáṣà kẹ́yìrì àkàlà tí mo rí tí mo dáṣà tẹ̀m̀bẹ̀lẹ̀kú lálọ́mí mo rí mo dáṣà là ń lọ́bẹ̀ ò ìyẹ̀rọ ọ̀kìn mo rí mo dáṣà là ń lápá ẹ dákun ra là mí ò bẹ bá ń là mí ẹ má jà bí olè lápá mi ọmọ abíṣu dára gbada ọ̀kìn ọlọ́fà àbìdí ọmọ ẹni. wàá gbọ́ o àtẹ̀pẹ́ báyìí látẹlẹsẹ̀ ń tẹ̀nà wàá túbọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lókè èpè òní bọ́jọ́ lọ́jọ́ lọ òjòjò kí ṣòwò kó mọ̀nà jà kókó lára tá ń lè wò ó àìsàn òní sọ lọ́jọ́ bẹ́ẹ̀ ló ní bá wọn faṣọ pé pérò pọ̀ ọba ó ní rí kú ọmọ ire owó ire ọlá ìtẹ̀síwájú orin ní ó mọ̀ jẹ́ tìrẹ ò wá túbọ̀ dàgbà dògbò ò wá fẹ̀yìntì jẹ́ wọn mọ́. More years to come in sound of. Yeah,